A kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ bá ti ní àǹfààní láti máa wò wá ní ìkànnì Ajíara Màlífà TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wá ò ní di láṣẹ Èdùmàrè. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó lábẹ́ ọ̀gá yanyan ìyẹn CP Ọlọ́rundáre wọ́n ti fi ìdí ọ̀rọ̀ kan léde o. Wọ́n ní ṣé ẹ rí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpànìyàn kan eléyìí tí wọ́n wá fi ẹjọ́ rẹ̀ sùn iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní Oko Ọba Division ní ọjọ́ 29 oṣù kẹta ọdún 2025. Níbẹ̀ la gbọ́ wípé wọ́n ní wọ́n wá fi ìfiléde kan léde pé ní agbègbè kan tí wọ́n pè ní Abúlé Ẹ̀gbá. Ibẹ̀ ló jẹ́ wípé wọ́n ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025 nìkan bí ọwọ́ aago 5 kọjá 20 ìṣẹ́jú ní obìnrin kan eléyìí tí ẹnikẹ́ni kò mọ orúkọ rẹ̀ nígbà náà ló jẹ́ wípé ó tẹ̀lé olóògbé yìí eléyìí tí wọ́n ní ó tẹ̀lé olóògbé tí orúkọ rẹ̀ ń jẹ́ Adébáyọ̀ yìí ìyẹn ọmọ ọdún márùndínláàádọ́rin. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní obìnrin tí ẹnikẹ́ni kò tí ì mọrúkọ rẹ̀ nígbà náà ló jẹ́ wípé ó tẹ̀lé lọ sí ilé ìgbé rẹ̀ eléyìí tó wà ní agbègbè Abúlé Ẹ̀gbá. Gẹ́gẹ́ bí ìfiléde eléyìí tí wọ́n fi léde fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó eléyìí tó jẹ́ agbègbè Oko Ọba, nígbà tí àwọn tí wọ́n rí òkú ọkùnrin náà tí wọ́n padà lọ fi ọ̀rọ̀ tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Níbẹ̀ ni wọ́n sọ wípé wọ́n ní ṣé ẹ rí obìnrin eléyìí tí wọn kò mọ orúkọ rẹ̀ nígbà náà ló jẹ́ pé lẹ́yìn bíi wákàtí díẹ̀ ló jáde kúrò nínú ilé ọkùnrin eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọ̀gbẹ́ni Adébáyọ̀ yìí pẹ̀lú ọkọ̀ ọ̀gbẹ́ni Adébáyọ̀ yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun tó jẹ́ àlùmọ́nì àti ohun tó jẹ́ wípé ó wà nínú ilé ọkùnrin náà. Wọ́n ní ọ̀dọ́bìnrin yìí ló sọ fún ẹni tí ó jẹ́ olùtọ́jú agbègbè náà wípé òun ń bọ̀ láìpẹ́ o, òun yóò wá yọjú sí i padà. Ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún 2025 ló jẹ́ wípé wọ́n ní wọ́n bá òkú ọkùnrin eléyìí tí wọ́n pè ní Adébáyọ̀ yìí náà nílẹ̀ gbalasa pẹ̀lú ike eléyìí tí wọ́n fi ń fúnni ní abẹ́rẹ́ tá a mọ̀ sí sìríǹjì àti ẹlẹ́rìndòdò tí wọ́n pè ní mọ̀tínà ìyẹn méjì tó ń ti omi méjì yẹn bottle water. Wọ́n ní wọ́n bá ọkùnrin nínú ilé rẹ̀ eléyìí tí ó ti nà gbalaja sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá wá gbé òkú náà lọ sí ilé ìwòsàn eléyìí tí a mọ̀ sí Lagos State University Teaching Hospital LASU bí ìgbókùsí ilé ìwòsàn náà láti lè ṣe ìwádìí ohun tó fa ikú ọkùnrin náà. Ní ìtẹ̀síwájú iṣẹ́ ìwádìí yìí ni ọ̀gá ọlọ́pàá yan ní ìpínlẹ̀ Èkó yẹn CP Ọlọ́rundáre Jimoh ló ti wá pa láṣẹ fún ẹ̀ka tó ń rí sí iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn tá a mọ̀ sí State Criminal Investigation Department ìyẹn eléyìí tó jẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó wípé kí wọ́n tètè rí i pé wọ́n ṣiṣẹ́ takuntakun láti wá ẹni tó ṣiṣẹ́ láabi yìí. Pẹ̀lú iṣẹ́ takuntakun eléyìí tí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwádìí yẹn State CID tí wọ́n ṣe ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ti fi léde fún wọn. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó bó ṣe fi ọ̀rọ̀ náà léde yẹn CSP Benjamin Hundeyin bó ṣe fi ọ̀rọ̀ náà léde níbẹ̀ ló ti sọ wípé iṣẹ́ ìwádìí ṣì ń tẹ̀síwájú o láti lè jẹ́ kí wọ́n rọ́wọ́ tó ẹni tó ṣiṣẹ́ láabi náà. Ní ìbámu pẹ̀lú ìfiléde yìí, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti padà ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ náà yẹn ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí. Wọ́n ní nìkan bí ọwọ́ aago 9 àbọ̀ ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹrin yìí ní agbègbè Oko Ọba ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti rí afurasí ọ̀daràn náà eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adéọlá Adéwálé obìnrin ẹni ọdún márùndínlógójì. Nínú iṣẹ́ ìwádìí eléyìí tí ó tẹ̀síwájú nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá Adéọlá Adéwálé ẹni tí wọ́n pè ní ọmọ ọdún márùndínlógójì yìí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé báwo ló ṣe ṣẹlẹ̀ gan, báwo ló ṣe mọ olóògbé sí, kí ló pa ìwà àti olóògbé gbé pọ̀ kó tó di wípé ó ṣekú pa á. Níbẹ̀ ni Adéọlá Adéwálé ti ní ẹ ṣe òun jẹ́jẹ́ o, ó ní lótìtọ́ àti lódodo òun lòun fi májèlé sínú nǹkan tí ọ̀gbẹ́ni eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Adébáyọ̀ yìí ìyẹn ẹni ọdún márùndínláàádọ́rin eléyìí tí wọ́n sọ pé ó padà gbẹ́mìí mì lójú ẹsẹ̀ nínú ilé náà. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí ló jẹ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n ti wá sọ wípé kí obìnrin náà kó ṣì wà ní àhámọ́ àwọn ọlọ́pàá títí dìgbà tí ìwádìí tó làmìlaka yóò fi tẹ̀síwájú. Ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ìyẹn ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfiléde CSP Benjamin Hundeyin bó ṣe fi ọ̀rọ̀ náà léde níbẹ̀ ló ti sọ wípé ó ní iṣẹ́ ìwádìí eléyìí tó làmìlaka ó sì ń tẹ̀ síwájú. Wọ́n ní nítorí wípé ọ̀rọ̀ ṣì pọ̀ nínú ìwé kọ́bọ̀ o
léyìí tí wọ́n ń wò pé kí ló lè fà á gan láàrin àwọn méjèèjì kó tó di wípé ó pa ọkùnrin náà, ó sì gbé ọkọ rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ohun dúkìá èyí tí ó lè rọ́wọ́ tó lákòókò tó ṣiṣẹ́ láabi náà tó fi kó o lọ. Ní ìbámu pẹ̀lú eléyìí, iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti wá fi ọ̀rọ̀ léde wípé ṣé ẹ rí ọkọ̀ tí wọ́n sọ wípé ìyẹn ọ̀dọ́bìnrin Adéọlá Adéwálé ẹni ọdún márùndínlógójì yìí ó gbé jáde nínú ọgbà náà lọ́jọ́ náà lọ́hùn-ún. Wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó wọ́n ti rí ọkọ̀ náà gbà padà níbi tí wọ́n ti lọ gbé sí tó ti fẹ́ ta ọkọ̀ náà. Ẹ̀yin ará, mo máa ń sọ ní gbogbo ìgbà wípé kí kálukú wa ká wà lójúfò o, nítorí pé gbogbo nǹkan pátápátá òun náà la ní láti máa ṣe àkíyèsí sí. Gẹ́gẹ́ bí ọ̀gá ọlọ́pàá ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó jẹ́ ti ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó bó ṣe sọ, ìyẹn CP Ọlọ́rundáre Jímọ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó CSP Benjamin Hundeyin. Wọ́n ní kí gbogbo wa ká wà lójúfò, ká jẹ́ aláàbọ̀ ara wa, ká má sọ wípé ọ̀rọ̀ kan ò kàn wá tàbí ká wá dàgúnlá sóhun tó yẹ ká tètè mójútó. Wọ́n ní tá a bá ti rí kẹ́rẹ́kẹ́rẹ́ ohun kan tó ti ń ṣẹlẹ̀ lágbègbè wa, wọ́n ní ká tètè rí dájú wípé a kàn sí iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ó bá súnmọ́ wa àgàgà láti lè fi tó wọn létí kí ọ̀rọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò kó lè fi ẹsẹ̀ múlẹ̀. Wọ́n wá tẹ̀síwájú nípa sísọ wípé tá a bá rí ẹnikẹ́ni eléyìí tá a wò wípé kò ṣe dáadáa tó lágbègbè wa tàbí tó jẹ́ wípé à ń fura sí, àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tá a lè pè tá a mọ̀ sí control room ó wà ńbẹ̀ ni wọ́n ti pè ní 0806 329 9264 0806 329 9264. Ó pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a lè pè láti tẹ̀ta iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó lólobó. Ẹ̀yin èèyàn mi, mo bẹ Ọlọ́run nínú àánú ẹ̀ pé láburú ò ní ṣọ̀kan tèmi tiyín láṣẹ Èdùmàrè. Àwa lá máa ṣe nǹkan ò ní ṣe wá nínú gbogbo ohun tá a bá fẹ́ nínú ilé ayé wa. Ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́. Kí n máa fi ìyẹn gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó wípé wọ́n kú iṣẹ́ takuntakun. Gbogbo àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó wọ́n kò fọmọnìyàn ṣe. Mo bẹ Ọlọ́run nínú àánú ẹ̀ pé kó túbọ̀ fún yín lókun àtagbára láti fi ṣiṣẹ́ débi èrè tẹ́sí rere náà jẹ lágbára Ẹlẹ́dàá. Yínní ni wọ́n ní kẹ́ni kó lè ṣèmí o. Iléeṣẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó akíyẹ̀yìn náà dáadáa pẹ̀kú ìgbìyànjú. Tó bá jẹ́pà àkọ́kọ́ rẹ̀ tẹ́ darapọ̀ wọn ní ìkànnì Ajíara Màlífà TV ojú tẹ́ fi ń wò ní voice tẹ́ fi ń gbọ́ wọ̀ ní díẹ̀ subscribe sí ìkànnì yìí. Ẹ hàn notification button ẹ like ẹ comment ẹ bá wa share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́ pín fọ́nrán yìí fún tilé toko nítorí wípé Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábò kó má jẹ́ káyé fọ̀rọ̀ tiwa ṣe àríkọ́gbọ́n bí kò ṣe àwòkọ́ṣe rere. Ẹ jẹ́ ká máa ṣọ́ra ṣe gbogbo mọ́lẹ́gùn kí mọ́lẹ́ sọ. Ara ní ń fàbọ̀ sí o pàápàá jùlọ Ọlọ́run má jẹ́ kí tèmi tí ká kókó òjijì o níbi ohun tó ń tẹ́ wa lọ́rùn àbí ohun tá a fẹ́ ohun tó ń wọ̀ ọ́ nípa wá tí ó pa wọ́ ọ̀ níwọ̀n wá láṣẹ Èdùmàrè. Ẹ ṣé o, ẹ kú ìfẹ́.